Fúnkẹ́ Ògúnjọbí lẹni tá ó tún pè nísìnyí. Oṣù tuntun láyé mi kò dáwọ́ dúró. Àánú ńláńlá ni mo rí gbà. Oṣù tuntun láyé mi kò dáwọ́ dúró. Mo para ayé ẹ wá bá wa yọ̀. ní last week Friday ní nǹkan bíi 11 o'clock mo ṣáà kú wọlé kò sí iná mo ṣáà gbà tí ò sí iná mo wá mú kọ́tìn wa kò ká sókè báyìí mo jẹ́ tilẹ̀kùn mi ìyọ́ kọ́kọ́ kò lẹ́nu ilẹ̀kùn yẹn pàtó wá tó kọ bíi mo ṣáà máa jí láàárọ̀ mo kọ̀ dẹ̀ báyìí pé wọ́n ti gé nẹ́ẹ̀tì wa wọ́n ti gé ẹni gé ibi ẹ̀gbẹ́ kan báyìí wọ́n wá nawọ́ wọ́n ṣí ilẹ̀kùn wọ́n wọlé bọ́ kí tó di pé mo fẹ́ sùn lálẹ́ yẹn ẹ̀mí mi kàn sọ fún mi pé gbogbo àwọn owó ọjà yìí kó mo wá kó gbogbo ẹ̀ tí tó wà mo ṣáà kó everything mo wá kó sínú báàgì ọmọ mi mo ṣáà zip ẹ̀ mo kàn tó sáré bẹ́ẹ̀ ní tèmi ni bàbá tí mo wá jí láàárọ̀ mo kò wo kí ló ṣẹlẹ̀ mo rí báàgì mi àwọn báàgì mẹ́ta kan tí mo gbé kọ́ wọ́n ti kó gbogbo ẹ̀ wá sí pálọ̀ wọ́n já sílẹ̀ lẹ̀ báàgì tí máa ń kó nǹkan sínú ilé wọ́n wọ sínú kọ́ńbọ̀dù wa wọ́n kọ́ ti kó wọ́n jọ aṣọ nínú kọ́ńbọ̀dù wa wọ́n ti já gbogbo ẹ̀ sílẹ̀ lẹ̀ mo wá jí àbúrò mi pé ayi irú òrùn wo ló sùn tó da gbogbo ẹrù lẹ̀ báyìí olóhùn kọ́ mo ṣáà wo ẹnu ọ̀nà mo ní wọ́n ti gé ẹnu ọ̀nà yìí kẹ́ mo bọ́ síta mo lọ sẹ́ńkùlé àti wọ ẹ̀ńkùlé wa wọ́n ti gé ibi òkè yẹn wọ́n ti gé ibi òkè wọ́n ti náwó fi sílẹ̀kùn gba ibẹ̀ wọlé mo tún bọ́ sẹ́ńkùlé mo wá rí stool tán gbé fẹ́ǹsì tán gbà gun òkè tán ti fọ́ gbogbo ibẹ̀ kò dẹ́ ṣe léwà nìkan lọ́wọ́ tó lé bíi mẹ́ta ìdí ọpẹ́ mi rẹ̀ pé mo dúpẹ́ pé wọ́n ti ẹ̀ ṣe wá nǹkan kan wọ́n kàn wọlé wọn rí owó wọn ò dẹnu àwọn ọmọ fún mi ìdí ọpẹ́ mi nìyẹn mo jẹ́ tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run fi ọjọ́ kan kún ọjọ́ mi léènì ìdí ọpẹ́ mi rẹ̀ tí mo ṣe ní ìbànújẹ́. Ìbànújẹ́ mi jẹ́ tiẹ̀ ẹ̀mí á gùn inú ẹ̀ á dùn ayọ̀ ẹ̀ á kún Ọlọ́run á jẹ́ ìṣọ́ àtààbò fún ìwà àti ìdílé rẹ Jésù Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Hallelujah mẹ́ta.